Hello, hello, bẹ́ẹ̀ni, hello. Ẹ̀yin èèyàn mi o, ẹ má bínú látàárọ̀. A kó pọpọ́ ṣinṣin here and there. Ọlọ́run kó fún wa ní ìsinmi. Ìsinmi ológo la máa ní lórúkọ Jésù. Nǹkan tá tí mo ní fẹ́ gbé wá síwájú yín. Kábíyèsí wá sọ̀rọ̀ fún àwọn olórí. Ṣé mo pé gbogbo nǹkan tó ń ṣe ní atrocity tó ń commit ní ṣọ́ọ̀ṣì Naomi ó ti pọ̀ jù. Tẹ́lẹ̀ bá dìde, wọ́n wá gbójúgbóyà. Wọ́n á tún wá ọmọ yẹn lọ sí ilé Ọlọ́run, wọ́n á tún máa mess up. Èmi ò mọ̀ bó lóun ṣe ní sùúrù tó yìí fáwọn èèyàn yìí o. Ẹlòmíì á ṣe nǹkan tó jẹ́ pé tí Ọlọ́run bá pé kí Ọlọ́run bínú kó kàn fún ẹlòmíì níkò. Wọ́n gbójúgbóyà, wọ́n wá sí ṣọ́ọ̀ṣì, wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe mọ̀nàmọ́ná. Wọ́n bẹ̀rẹ̀ sí ní Ọlọ́run mọ̀ ó mọṣẹ́ ẹ̀ ní ṣe. Torí àwọn kan la fẹ́ kọ́ Ọlọ́run. Ọlọ́run mọ̀ nǹkan tó yẹ kó ṣe. Wọ́n ní kò tiẹ̀ tó ti Ashley yẹn. Wọ́n ní kò tó ti Ashley. Wọ́n ní wọ́n pe first lady wá sí ṣọ́ọ̀ṣì àbí báwo náà ṣe sọ agbọ́ náà ni. Pé bí tí first lady wọ́n ṣe àpéjọ program kan ní church náà. Wọ́n dẹ̀ jẹ́ special guest. Wọ́n ní wọ́n gbọ́ pé kábíyèsí náà ó wà níbẹ̀ ní Àkúrẹ́. Wọ́n ní wọ́n ṣe program yẹn. Wọ́n ní before you know it pé àwọn olórí wọ́n náà wá sí kíní bẹ̀ tí wọ́n dárúkọ Ashley. Wọ́n ní Ashley ló lead wọn. Ẹ kúkú mọ̀ pé èèyàn ò lépo lójú, wọn máa ṣe wúruwúru káàkiri, kò tiẹ̀ mú lójú, kò mójú kò mara. Kí èèyàn kàn dédé sọ pé owó jẹ wújo. Kí ni nǹkan tí Ashley gbé sọ́wọ́ tó ń jò lọ́wọ́ tí ò fi jó rẹ̀? Ṣé òògùn ló ń dà láàmú ni? Àbí àwọn òrìṣà yẹn náà ń tosticate ẹ̀ ni? Àbí kí ni gbogbo kéèyàn hùwà tó jẹ́ pé ó tiẹ̀ mọ̀ pé Ọlọ́run wà láyé yìí, Ọlọ́run máa ṣe, Ọlọ́run tó ń bẹ láyé tó ń bẹ lọ́run. Pé òun ló ní gbogbo wa. Kò tiẹ̀ náání ẹ̀mí ẹ̀. Ló kàn ṣe bálabàla. Gbogbo nǹkan tá à ń gbọ́ Adéjẹ́dìlé. Ó jẹ́ nǹkan tí ṣé èèyàn wa máa parọ́ mọ́ odindi èèyàn bẹ́ẹ̀ yẹn. Máa parọ́ mọ́ ó ṣe báyìí. Ohun yìí kan náà ni. Bí ẹkùn àpọ̀kọ̀jẹ. Kí ló dé? Ṣé kábíyèsí ló wá tutù tó yẹn ni? Àbí òtùmọ̀pọ̀ yẹn ló gbẹ́kẹ̀lé tó jẹ́ kí ó máa ṣe bálabàla yẹn ní ààfin? Òun ló máa lọ súnmọ́ Naomi, òun ló máa ṣe gbogbo, òun ló máa sọ pé òun fẹ́ bà ti Naomi jẹ́. Òun àti Mariam, wọ́n tiẹ̀ ní ti Mariam tiẹ̀ bá ń tiẹ̀. Téèyàn tiẹ̀ tí gbọ́ ẹni tí bẹ́tígbé tí wọ́n ń pè ti Mariam tiẹ̀ bá. Ní pé counterfeit ọmọ tó lóun fẹ́ gbé fún kábíyèsí tiẹ̀ bá. Àfi kọ́ Ọlọ́run kó ṣàánú fún wa. Pẹ̀lú gbogbo nǹkan tá à ń gbọ́ yẹn ó lágbára. Ayé ń gbọ́ fìrìfìrì ti àbùkù tí Mariam fẹ́ kàn. Ó tiẹ̀ tí ń kàn lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ jẹ́ kí a tètè wọ́n ní ká wádìí ohun gbogbo dájú ká wá gbé èyí tó jẹ́ òtítọ́ jáde. Wọ́n ní Ashley, wọ́n ní kábíyèsí wá kìlọ̀ fún. Wọ́n ní bí wọ́n ní first lady wá sí ṣàbọ̀ first lady bí àwọn àpọ̀nsẹ́yìn Naomi máa ń pọ̀ sí wọn lẹ́yìn àwọn. Ṣàbọ̀ pé Naomi ó láwọn àwọn tó jẹ́ pé Ọlọ́run fi kẹ́ Naomi nínú gbogbo nǹkan. Ọlọ́run kẹ́ Naomi. Ó láwọn alátìlẹ́yìn rẹpẹtẹ tó jẹ́ pé tó bá dójú ẹ̀ báyìí tó bá pè wọ́n máa ṣùrù bó ni. Wọ́n ní gẹ́gẹ́ bá ṣe gbọ́, wọ́n ní first lady wá sí program yẹn, wọ́n invite, wọ́n ló dẹ̀ wá. Wọ́n ní kábíyèsí náà wà níbẹ̀. Wọ́n invite àwọn olórí o. Àwọn olórí counterfeit kábíyèsí wọ́n invite wọn. Wọ́n ní kí náà gbọ́ pé Naomi ṣe nǹkan rẹ̀ ní ṣọ́ọ̀ṣì. Torí wọ́n fojú rí pé Naomi ṣe nǹkan rẹ̀. Àwọn náà wọ́n fẹ́ imitate. Ẹ̀dẹ̀ fẹ́ imitate Ọlọ́run kò dẹ̀ dàrú irú nǹkan bẹ́ẹ̀ yẹn kò dá sí wọn lára. Àfikún ṣàmà counterfeit ní gbogbo nǹkan tó imitate Naomi. Tí Naomi bá ṣe original, àwọn fẹ́ ṣe fake. Tí Naomi bá ṣe original, àwọn fẹ́ ṣe gbogbo rúdurùdu tiwọn. Ọlọ́run ò dẹ̀ rán wọn. Ọlọ́run dẹ̀ máa bàjẹ́ ni. Because kò right níwájú Ọlọ́run. Nọ́bá ní ṣe ni wọ́n kàn dédé wá. Wọ́n ní àwọn olórí jẹ́ wá sáàfin. Wọ́n ní bẹ̀tẹ̀ Ashley ló ringleader wọn. Wọ́n lọ ṣe ó wá ní láíláí àwọn ò ní gbà kábíyèsí. Àwọn wọ́n ní àwọn fẹ́ wá mú kábíyèsí
kábíyèsí ò gbọdọ̀ dúró sí ààfin yẹn, kábíyèsí àìdúró sí ṣọ́ọ̀ṣì yẹn, kí ni kábíyèsí wọn? Ó tún mọ̀ pé ó tún ti mú kábíyèsí ó tún ti wá jókòó sí kìíní. Wọ́n dẹ̀ mọ̀ pé occasion yẹn pé first lady wà bẹ́ẹ̀, wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn máa dábẹ̀ rú àwọn máa dábẹ̀ rú. Bí mi wá mọ̀ bí wọ́n ṣe mú àwọn security tó gbádùn, bóyá kí àwọn security tó gbádùn wà níbẹ̀ bẹ́ẹ̀ wọ́n ṣàárẹ̀ wọn mú. Wọ́n ní gbà tí gbogbo noise yẹn, wọ́n ní noise kan wá ń ṣẹlẹ̀ ní kọ́ńkàn ibi táwọn security ṣà ń bá wọn jà tó ń bá wọn. Ṣé mo pé tí first lady bá ń bọ̀ àwọn tọ́ráǹjì tó gbádùn náà máa tẹ̀lé. Wọ́n náà pípé wọn sọ pé kí ló ń ṣẹlẹ̀. Wọ́n ṣàlọ́ mú wọn sí ẹgbẹ́ kan pé kí ló wọ́n ní láíláí àwọn wá mú kábíyèsí. Ṣé mo pé Ashley ò lépo lójú bí ewúrẹ́ aláìgbọràn ni. Ìbá àti ẹ̀jẹ̀ pé president ló wà. Ṣebí Naomi gan ẹ̀mú ní Naomi. Ṣebí first lady ṣebí president ni. Ọwọ́ tẹ́ bá fún ọkọ ẹ̀ ṣùgbọ́n òun lè yẹ fún ìyàwó ẹ̀. Wọ́n ní kò tiẹ̀ lépo lójú ó ní láyé pé kí kábíyèsí jáde àwọn máa lọ. Báwo ni Naomi ṣe máa mú ọkọ àwọn òun máa wọ́n kọ òun. Ṣé mo pé ó máa personalize Naomi pé kábíyèsí pé òun lọ́kọ. Lẹ́yìn òun kò sẹ́lòmíì mọ̀, kò sẹ́kọ̀ kankan. Wọ́n ló máa ń sọ pé òun ni first son, daughter of soil. Ìwọ daughter of soil ló bá òun wá ìbàjẹ́ kábíyèsí. Ìwọ tó sọ pé daughter of soil, ìwọ ò fẹ́ kí o fẹ́ da ààfin rú. Ṣé ọmọ ọkọ ni daughter of soil ti ẹni àbí ọmọ àlè? Nǹkan tó sọ pé ìwọ lọ original, wà dẹ̀ wá bí ààfin yẹn ṣe máa da, bí kábíyèsí ṣe máa ní ìlọsíwájú. Ìwọ ṣà ń wá bí kábíyèsí ṣe fẹ́ lọ́lẹ̀, ìwọ ṣà ń wá bí ààfin ṣe fẹ́ lọ́lẹ̀. Ìwọ fẹ́ ṣàfẹ́ da iṣẹ́ rere tọ́lọ̀ ń gbélé kábíyèsí, ìwọ fẹ́ dà tó gbélé lọ́wọ́, ìwọ fẹ́ bàjẹ́. Ṣé original daughter of soil? So definitely counterfeit daughter of soil ni ẹ̀ ń gbà yẹn. Wọ́n ní Ashley pé kì í ṣe kékeré. Wọ́n nígbà tí kábíyèsí dé wọ́n ní tiẹ̀ nígbà tí gbogbo kan ṣe wọ́n ní first lady ní kán mú wọn kán lọ tì wọ́n mọ́lé. Wọ́n náà tì wọ́n mọ́lé wọ́n kó wọn lọ wọ́n náà lọ tì wọ́n mọ́lé títí program yẹn máa fi ṣe tán. Àwa mọ ìjọ tí wọ́n béèlè ẹjọ́ yẹn bí wọ́n dẹ̀ béèlè ẹjọ́ yẹn wọ́n béèlè wọn àdónù. Wọ́n náà ní wọ́n tì wọ́n mọ́lé. Ṣé mo pé wọ́n lè ṣe kán má tẹ̀ odindi àwọn ìyàwó kábíyèsí kán máa tì wọ́n mọ́lé. Èmi ò máa rí irú ẹ̀ gbọ́ rí o. Ojú ò tiẹ̀ ń tì wọ́n. Ṣé mo pé ẹ̀yin àwa ta tiẹ̀ ń sọ pé ojú ò ń tì wọ́n. Ṣé ẹni tó fi ilé ọkọ ẹ̀ lẹ̀ tó bà ilé ọkọ ẹ̀ jẹ́ tó wá sí ilé ọkọ ọlọ́kọ ẹ mọ̀ pé kó wọn ò ní tìjú. Wọ́n tún débẹ̀ wọ́n ti fura sí pé ọ̀wọ̀. Wọ́n tún bá ẹni tó ní nǹkan wọ́n tún bá jà pé kó kúrò fún wọn. Kó sún wọ́n ní kó tiẹ̀ ṣí tán nì. Tó bá tẹ̀yẹ pọ́n sọ pé kó sún ìbá tiẹ̀ dá wọ́n ní kó ṣídì kúrò bẹ́ẹ̀. Ẹ̀sẹ̀ Ọlọ́run á sọ pé instead tọmọ lọ́mọ tí kùnrin náà mẹ́wàá ṣe torí Ọlọ́run ló dìdí gbé dáhùn mi jókòó síbẹ̀ yẹn. Pé kò sí omi mi kan tó lè mì bẹ́sẹ̀ yín wá ń fi force ẹ sọ pé kẹ lé ó ní nǹkan kúrò ńbẹ̀ kẹ mú ní nǹkan kúrò ńbẹ̀. Báwo ni ti ń ṣe fẹ́ dà? Definitely Ọlọ́run ti prepare wọn láti ṣí wọn ní pópó kúrò ńbẹ̀ torí kì í ṣe àyè wọn ni. Nǹkan ńbẹ̀ wọ́n ní kábíyèsí sọ kìkì ọ̀rọ̀ kan. Kábíyèsí lóhùn gbogbo ẹ̀yin olórí wọn ló pè wọn. Ó wọ̀nà ṣé the last one ló ń fẹ́ fún. Ẹnikẹ́ni nínú wọn tó bá tó ta fẹ́lẹ́fẹ́lẹ́ tó tún lọ bá Naomi ní church tóun rí ní Àkúrẹ́ débi pé ó lọ sí ṣọ́ọ̀ṣì Naomi débi pé ó lọ sílé Naomi pé tán bá yàgò fún Naomi pé òun máa fẹ́ nìkan nù òun máa kọ́ ẹni tó bá sọ pé òun ta fẹ́lẹ́fẹ́lẹ́ tó sọ pé òun stubborn goat lòun ó lóun á fi ń tàn òun á fi ṣe experience ó máa fi ṣe kí ló ń jẹ́ pé ó máa fi ṣe example fún àwọn tó kù pé wọ́n ní kábíyèsí kìlọ̀ fún wọn wọ́n ní kábíyèsí búramúramù inú bí pẹ̀lú nǹkan táwọn olórí yẹn ń ṣe kábíyèsí ó lè jẹ́ pé àní sọ because ó ní nǹkan tó pamọ́ ojú Ọlọ́run ló tó ẹ̀yin mọ kọ́mẹ́nàtì tí kábíyèsí bá wọn ṣe ló fi le tó yìí torí àrí pé àrí irú nǹkan báyìí rí dọ́wọ́ pé ó ní kọ́mẹ́nàtì wọn ló lè rí báyìí ṣùgbọ́n pé kò sí kọ́mẹ́nàtì kò ó ní iṣẹ́ òun tètè ṣẹ́ náà wọ́n ní iṣẹ́ ò lè dé ṣe so Ọlọ́run nílùú kan ló mọ̀ yín èèyàn mi wọ́n ní kábíyèsí ti kìlọ̀ fún wọn pé nǹkan kí nǹkan tí wọ́n bá rí kan fara mọ́ lórí ti fún wọn lásán wọn ní pé anybody tún gbọ́dọ̀ lọ bá Naomi ní Àkúrẹ́ àbí ní church torí kò sí nǹkan tó ti ní lójú ju gbogbo eléyìí tó ń ṣe lọ wọ́n ní first lady ní kán lọ tì wọ́n mọ́lé
ẹ̀yin mọ orú nǹkan bẹ́tà àdẹ̀ tí ìgbọ́rù sẹ̀ríyà tí wọ́n tún fẹ́ dá fún wọn nítorí ẹ̀ ní kábíyèsí ṣe pé gbogbo wọn jọ wọ́n ní kábíyèsí ti pọ̀ ọ̀nà gbogbo wọn ọlọ́run jẹ́ kan gbọ́ ẹ̀yin èèyàn méje ẹ bá mi ṣí ẹ bá mi láìkẹ́ ẹ bá mi subscribe bó bá ṣe ń jẹ́ màá jẹ́ kẹ́ máa wọ̀ ẹ ṣé gan ẹ ṣé tẹ́tí sí wa láyọ̀.